gbogbo evidences yẹn ló wà lọ́wọ́ mi bí wọ́n ṣe transfer ìyá ẹ̀ bíi 4.8 tàbí 5.6 lọ ẹ wá bá mi pín fọ́nrán yìí dáadáa ẹ bá tẹ̀ ẹ́ ṣùgbọ́n tó o bá wá rí fọ́nrán mi ó sì ẹ lórí ní kó tó di pé o jẹ́ pásítọ̀ Youth Province 4 bóyá o mọ bó ṣe máa san owó ìyá ẹ̀ padà pẹ̀lú àwọn tó ti wá bá mi pẹ̀lú àṣẹ̀sán inú mi ìbá dùn torí wípé àwọn Yorùbá máa kéré tí ò mọ nǹkan kan tó ń ṣe ṣùgbọ́n Elédùmarè kọ́kọ́ sọ mí bá tẹ̀ ṣe kọ́kọ́ pẹ̀tù mí bá ó ní mò ń ṣe báyìí kó tó di pé màá gbégbèsè tó wà níkàáwọ́ àti agbára mi. kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà